àìsí ìṣọ̀kan àti ìrẹ́pọ̀ láàrin àwọn ajìjàǹgbara fómìnira ilẹ̀ Yorùbá ó mà tún ti gbọ̀nà tuntun yọ báyìí o, tásìtò ti ń dojú ìjà kọra wọn báyìí lórí bí agbẹnusọ gbajúmọ̀ ajìjàǹgbara fómìnira ilẹ̀ Yorùbá ní olóyè Sunday Igboho ìyìn ọ̀gbẹ́ni Ọláyọmí Kòíkì bó ṣe lọ kéde gbajúmọ̀ obìnrin ajìjàǹgbara fómìnira ilẹ̀ Yorùbá ní olóyè Dupe Onitiri Abíọ́lá ìyìn tó jẹ́ ọ̀kan lára àwọn ìyàwó Ààrẹ Ọ̀nà Kakanfò ilẹ̀ Yorùbá àná olóògbé Mashood Káṣímáwo Ọláwálé Abíọ́lá MKO Abíọ́lá bó ṣe lọ kéde wípé ọ̀daràn àti oníjìbìtì lobìnrin náà o àti pé àwọn ń wá inú ọ̀sẹ̀ tá a kò lò kọjá yìí ìní Kòíkì lọ gbé sórí ẹ̀rọ ayélujára Facebook ẹ̀ tó lọ gbé àwòrán olóyè Dupe Onitiri síbẹ̀ tó sì gbé scammer àti wanted ìyún oníjìbìtì àtẹni tá à ń wá tó sì lọ gbé sí orí ẹ̀rọ ayélujára pé àwọn ń wá Dupe Onitiri o nítorí pé oníjìbìtì àti ọ̀daràn ni. Ǹjẹ́ kí ló dé tí Ọláyọmí Kòíkì tó fi ṣe eléyìí? Níṣe ni wọ́n máa gbé fọ́nrán ẹnìkan tó ń sọ̀rọ̀ níbi tí wọ́n ti ní tẹ́kùnrin náà ti ń sọ̀rọ̀ pé olóyè Dupe Onitiri ó sọ pé káwọn dá mílíọ̀nù kan dọ́là tí yóò lé ní bílíọ̀nù kan náírà owó ilẹ̀ yìí bá bá ṣe lásìkò yìí ó ní káwọn dá fún ìjàǹgbara àti òmìnira Yorùbá tó sì ẹni náà sì ń sọnù fọ́nrán ọ̀rọ̀ náà yan ọkùnrin tó ń sọ̀rọ̀ pé àwọn kò tí ì rí owó náà dá dé ìlàjì láti oṣù kẹrin ọdún tó kọjá tí Dupe Onitiri tó ti ní káwọn máa dá owó tabua náà. Ọ̀rọ̀ yìí ó ní Kòíkì gbé síta tó sì pé Dupe Onitiri tó pè ní oníjìbìtì ṣùgbọ́n tí ọ̀rọ̀ náà máa ti di wàhálà lórí ẹ̀rọ ayélujára nítorí pé níṣe ni àwọn ọmọlẹ́yìn Dupe Onitiri àwọn náà máa gborí ẹ̀rọ ayélujára lọ tó sì bẹ̀rẹ̀ sí ní máa ṣépè fún Ọláyọmí Kòíkì kódà tí wọ́n ń sọ̀rọ̀ àbùkù sí Sunday Igboho wípé àwọn náà ń kówó jẹ àwọn náà ń gba owó lọ́wọ́ àwọn ọmọ Yorùbá káàkiri tí wọ́n sì ń ná. Ní báyìí agbẹnusọ Sunday Igboho ó ti kọlu Dupe Onitiri o ó ti pè ní ọ̀daràn àti ẹni tí àwọn ń wá tó sì jẹ́ pé ọ̀rọ̀ náà ó tún ti fi ìdí àìsí ìṣọ̀kan àti ìrẹ́pọ̀ láàrin àwọn tó ń jà ìjàǹgbara fómìnira ilẹ̀ Yorùbá ó tún ti fẹ́ síta o.